lẹ ṣe wá gbé ọmọ nìbàdàn kẹ́ẹ̀dẹ̀ ń fojú ẹ̀ ráre tó bẹ́ẹ̀ yẹn wọ́n ní ká bẹ̀bẹ̀ wọ́n bẹ̀bẹ̀ ṣé wọ́n bẹ̀bẹ̀ ní kí ni nǹkan mi ìjà tún fẹ́ gbà bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣòfò ni gbogbo ẹni tó tún gbé kéèsì against dìde síta lọ́lọ́ gbogbo yẹn ṣòfò ẹ̀ ní kò ìyọnu ọlọ́run àyàfi tọ́lọ́ bá pé ìjókòó lókùn tó sọ yìí pé ẹ̀yin yìí o ẹ̀yin làyò mi o olórí burúkú sì nìyí gbogbo yín wẹsẹ̀ ju kan mí lọ kò ní dá fún yín. Please don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Wàhálà tẹ́ ń fa lẹ́sẹ̀ ní Ìlọrin yẹn. Wàhálà tẹ́ ń fa lẹ́sẹ̀ ní Ìlọrin yẹn. Ṣé ẹ fẹ́ dààmú gan ni? Ẹ̀yin èèyàn wa máa share fídíò ìkẹ́ mọ́ táàgì ìyá esabod. Ẹ mọ́ táàgì ìyá esabod. Báwo lẹ ṣe wá gbé ọmọ nìbàdàn? Kẹ́ẹ̀dẹ̀ ń fojú ẹ̀ ráre tó bẹ́ẹ̀ yẹn. Wọ́n ní ká bẹ̀bẹ̀ wọ́n bẹ̀bẹ̀ ṣé wọ́n bẹ̀bẹ̀ ní? Ṣé wọ́n bẹ̀bẹ̀ ní kí ni nǹkan mi ìjà tún fẹ́ gbà bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣòfò ni? Ṣé wọ́n bẹ̀bẹ̀ ní? Kí ni a tún fẹ́ jẹ́ kán ṣe? Àwa bẹ ìyá esabod. Abẹ gọ́vnà Ṣèyí Mákindé báwo lẹ ṣe lọ gbé ọmọ nínú Ìbàdàn tẹ́lọ̀ mọ́ ṣèdájọ́ rẹ̀ nílọrin torí pé yẹn ya àlùkùrán property títí ẹ̀ ẹ wá nítorí ẹ tún dìtẹ́ni ẹ wà ní pé kó máa ti ilé wá ru ẹjọ́ ẹ wá ní kó wá máa ti inú ọgbà ẹ̀wọ̀n wá lọ́jọ́ fún pààyàn ni ẹ fẹ́ ṣòfò ni ṣéta lọ́lọ́ ń pààyàn ni ṣéta lọ́lọ́ ń pààyàn ni àwọn èèyàn ti bẹ̀bẹ̀ lóríṣiríṣi ìyá Olúyinká ti TNT ìyá yẹn ti bẹ̀bẹ̀ kí lórúkọ ọ̀kọ́lọ́mọ bẹ́yìn everybody bẹ́yìn ẹ̀dẹ̀ tún wá lọ tì mọ́lé gbogbo ẹni tó tún gbé kéèsì against dìde síta lọ́lọ́ gbogbo yẹn ṣòfò ẹ̀ ní kò ìyọnu ọlọ́run àyàfi tọ́lọ́ bá pé ìjókòó lókùn tó sọ yìí pé ẹ̀yin yìí o ẹ̀yin làyò mi o olórí burúkú sì nìyí gbogbo yín wẹsẹ̀ ju kan mí lọ kò ní dá fún yín. ẹ jẹ́ mọ́ bá a táàgì ìyá esabod lórí fídíò yìí ẹ táàgì esabod ẹ ṣí ẹ̀rẹ̀ pa ẹ táàgì màmá esabod báwo láṣẹ nírú ìyá esabod tẹ́mọ̀ wá mọ́ ọmọ Ìbàdàn tẹ́mọ̀ fìyà jẹ́ kó dáná táwa bá ní ká dákẹ́ kò kàn wá lónìí níyẹn ó lè kàn wá lọ́la àwọn Sam Larry àti Naira Marley gan ó làwọn ní ìpànìyàn nínú wọ́n gba bẹ́ẹ̀lì ẹ̀wọ̀n ní ká wá máa ti lédẹ́jọ́ ẹ wá nítorí wípé yẹn ya property tó bílọ́ọ̀gì sí ẹni kó máa tinú ọgbà ẹ̀wọ̀n ẹ ṣòfò. láì ṣe pàwọn náà ní gómìnà lọ́yọ̀ state ẹ wá nítorí pé yẹn ya àlùkùrẹ́ property títí ẹ̀ àti bá ṣéun làbíbu sọ̀rọ̀ abáyé lọ́tọ̀ bíbu sọ̀rọ̀ ìyá àtàlọ́lọ́run tó jẹ́ mùsùlùmí ó bẹ̀yìn sẹ́ẹ̀sì wálẹ̀ ń ṣe àbẹ́yìn sẹ́ẹ̀sì lẹ́ǹsì àbẹ́yìn sẹ́ẹ̀sì gbogbo ẹ̀yin tẹ́ tún gbé géèjì dìde against ìta lọ́lọ́run ẹ ṣòfò ẹ fọmọ yín ṣe ẹ jìyà ẹ fọmọ yín jẹ àdàbí tó bá jẹ́ pé ẹ fara ní lókù olórí burúkú akadìpù yẹn ó sọ pé Jésù jalè ó ní Jésù ó jí àgbàdo alágbàdo ó ní kí ló ṣe bẹ́ẹ̀ yẹn ó ló jalè Christian mélòó ló ti gbé kéèsì dìde fún yín àbí ká ẹ mọ dáàmú kò ní báàmù fún yín. ẹ̀yin tí babaalado ẹ káàárọ̀ ṣe rí lórí ọ̀rọ̀ ta lọ́lọ́run àwa ti gbìyànjú agbára tiwa tó bá wá wu ẹ̀yin àáfàá nílọrin ìtú tó bá wù yín ní kẹ́ fi pa o tó bá wá wù yín báyìí ẹ sún jẹ torí nígbà tí a bá bàbá yẹn bẹ̀bẹ̀ tọ́lọ́ yìí sọ pé káwọn èèyàn gbọ́ táwọn èèyàn náà sì dìde tí yẹ dìde tẹ́yìn kan tún wá nítorí pé ó ya àlùkùrán ẹ fẹ́ lọ bá sí ẹjọ́ nǹkan tó bá wù yín ó ní kẹ́ fi ṣe é sìn èmi dámọ̀ yìí pé ẹni tọ́lọ́run bá pa kò sẹ́dá kan tó lè pa that is wickedness irú ẹ̀sìn wo lẹ̀ ń sìn ẹ má sọ mùsùlùmí lẹ́nu ẹ fi ta lọ́lọ́run lẹ̀ àwọn Sam Larry àti Naira Marley tí kéèsì wọn tó involve death tó jẹ́ pé ìpànìyàn bẹ́ẹ̀ gan tó jẹ́ pé ìpànìyàn bẹ́ẹ̀ gan wọ́n ti fi àwọn aláyé yẹn lẹ́gbẹ̀ẹ́ kan wá mọ̀ ti ilé dẹ́jọ́ ẹ wá nítorí wípé ta lọ́lọ́run ó ya àlùkùrán ẹni pé nítorí pé ó ya àlùkùrán ipe ó sun àlùkùrán náà ipe kó tó wá mọ̀ dẹ́jọ́ àlùkùrán ìwé mímọ́ ìwé Ọlọ́run ni sálùkùrán jẹ́wé yín ni sẹ́yìn lẹ fowó yín rà torí gbogbo nǹkan tó bá yẹ káwọn ìjọba kàn ṣe kó lọ ẹ sì sọ pé kọ́ńtì yìí máa dà bó lóye fẹ́ da so ta lọ́lọ́run lè mọ̀ ti àtìlé wá dẹ́jọ́ yìí pé ó ya àlùkùrán nísìn àwọn olórí burúkú kan tá a bá sọ̀rọ̀ wọ́n sọ yìí pé babaalado tí ẹ pọ̀ ẹ mọ̀ ṣe fídíò kó lè ka àwọn adarí wa lára orí burúkú làwọn pípù yẹn ń ṣe o
orí burúkú tó láyé yóò sí tẹ́mi dẹ́ ti expect ẹ̀ tó yẹ kẹ́ ti fílẹ̀ láti last month ẹ tún wá sùn dìmọ́ǹtì ẹ wá ní àwọn olórí burúkú kan gbéra wọn dìde gbogbo àwọn tó tún gbéra tán dìde against ìta lọ́lọ́run kò ní dá fún gbogbo yín kò ní dá fún gbogbo yín torí ẹ ń fi ara ni ẹni ẹlẹ́ni ni tó bá ya kúrán sẹ́wọ́ eyín ló ya ni sẹ́wọ́ eyín ló ya ni sẹ́yìn lẹ fọwọ́ rà ni sẹ́yìn èèyàn lè ba sí ọlọ́run jẹ́ ni sẹ́yìn èèyàn lè ya àlùbáríkọ́ ọlọ́run ni bá mi sílẹ̀kùn yẹn tí èèyàn bá fẹ́ ba sí ọlọ́run jẹ́sẹ́ kó mú sánmọ̀ kó lọ tigi bọ̀ pípa nínú yín sí ni olórí burúkú ní gbogbo yín èèyàn mélòó lọ́lọ́run sọ pé òun tẹ́wọ́ èèyàn mélòó lọ́lọ́run sọ pé òun tẹ́wọ́ gbà sí ọwọ́ ẹ̀nu ẹ̀yìn olórí burúkú tẹ́yìn pé tàbí ọlọ́run lẹ́jọ́ àwọn gómìnà wa lọ́yọ̀ ṣe Ṣèyí Mákindé ẹjọ́ nítorí ọlọ́mọ bá ń ṣe fídíò kó mọ̀ kan ìyá esabod lára ẹ ṣe fídíò kó mọ̀ kan ìyá esabod lára tábà ní kò kàn wá lè sọ ó lè kẹni tí ó kàn wá wàhálà lè fẹ́ dálẹ̀ ìyá esabod ọmọ Ìbàdàn níyí kò ní dákẹ́ mọ̀ ṣe ta lọ́lọ́run bẹ́ẹ̀ yẹn àwa níyí lásán ń ké pé yìí a níyí ẹ jẹ́ gẹ́gẹ́ bí ìjà fún wa strong fún wa wọ́n tún ti ní kán dìtẹ̀ ta lọ́lọ́run o wọ́n tún ti ní kó mọ̀ tí kóòtù wà dẹ́jọ́ Quran tó ya tó jẹ́ wípé owó ara rẹ̀ ló fi rà ṣé bí mùsùlùmí lẹ́mi náà ṣé bó ṣe wá ya àlùkùrọ̀ lọ sáwọn èèyàn ti kú ni kò dáná torí pé ta lọ́lọ́run wá ti lówó Saheed Shittu gan tó ṣe wèrè jù bẹ́yẹn lọ defamation of character ìjẹ́ ti gbé bọ̀ torí pé màá yín ò ti lówó ẹ wá ń deprive of him human rights yẹ ẹ ń deprive for him nǹkan tó yẹ kó wá entitled sí ẹ sórí burúkú gan o gbogbo ẹni tó bá tún lọ́wọ́ nu wípé kó sì máa dìjẹ́ ìta lọ́lọ́run ẹni yóò ní jèrè wọn ní jèrè àwọn ọmọ tán bí ìfaranìyàn nìyẹn ìfaranìyàn nìyẹn. ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ̀yin ti babaalado ẹ bá wa share fídíò yìí kó kan gọ́vnà wa Ṣèyí Mákindé lára màmá esabod ẹ má jẹ́ oṣù yín ẹ má jẹ́ orí ẹ̀yin o torí mo mọ̀ pé ẹ̀yin náà dá sọ̀rọ̀ yẹn ń gbà kan ẹ̀yin dẹ̀ láwa ẹ̀yin la ní màmá esabod nìbàdàn ẹ̀yin la ní a gbọ́dọ̀ nírú yín kíyà máa jẹ yín gbogbo ẹni tó bá wá wò yí pé bí mo ṣe faraya bí mo ṣe ṣépè gbogbo yín mo fọlọ́n bẹ̀ yín ẹ má bínú ó rọ̀ǹgì náà ìyá ta lọ́lọ́run bẹ̀bẹ̀ Olúyínká TNT bẹ̀bẹ̀ everybody bẹ̀bẹ̀ ṣé níbi tí country yìí dé dúró yìí kò sí ná kò sépo kò sómi kò sẹ́nìtì economy rise ó wá jẹ́ pé kéèsì ta lọ́lọ́run adẹ̀rẹ́ ń tẹ́yà ń jẹ nínú mùsùlùmí irú owó tẹ fi ń ṣẹjọ́ kéèsì ta lọ́lọ́run tí ẹ bá mówó yẹn tẹ bá fi ràn yàn lọ́wọ́ nínú ẹ̀sìn Islam sáwọn èèyàn ṣé Ọlọ́run ò ní kí yín ẹ wá lọ́ fowó sponsor nǹkan tí ó necessary olórí burúkú nìyí ẹ mọ̀ pé dínà human rights nìyẹn ẹni tó ṣe tó ju ta lọ́lọ́run gan lọ ẹ̀ gbé ẹ má bínú pé ó jọ bí ọ̀rọ̀ èpè torí Ọlọ́run bó ṣe ń ká mi lára sí ni ẹni tó bá jẹ́ wípé mú òfin yóò mọ̀ ìpè nǹkan tí wọ́n ń ṣe yẹn kò lẹ́tọ̀ọ́ kí ta lọ́lọ́run wa máa dẹ́jọ́ láti inú ọgbà ẹ̀wọ̀n. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.